Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko. Ní àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àjíkí ọba àjígẹ̀ ìjídé ìdáyé ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọ̀dún awakọ̀ ọmọdàdún ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ní ká máa bẹ. Mo dúpẹ́ ọba tí ń mú òkú jáde nínú alààyè, ọba tí ń mú alààyè jáde nínú òkú. Mo dúpẹ́ o. Lẹ́yìn náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tí ẹ ti bá wa subscribe sí YouTube channel wa. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ̀yin tẹ́ ń follow wa ní Facebook, tẹ́ ń follow Tewétegbò Ìwòsàn, tẹ́ ń follow Omogiesi TV ní page Omogiesi TV. Mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín. Ẹ dákun, ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń pè lóòótọ́, ṣùgbọ́n ó máa wù mí pé kí n béèrè pé ṣé ẹ ti subscribe. Ṣé rí àǹfààní tẹ́ lè ṣe fún wa pọ̀ gan, ó pọ̀ gan ní àǹfààní tẹ́ lè ṣe fún wa, ṣùgbọ́n àǹfààní àkọ́kọ́ òun náà ni pé kẹ́ ẹ kọ́kọ́ subscribe sí YouTube channel wa. Pé ẹ ti subscribe ó ṣe kókó, ẹ bá wa share ẹ̀ ó ṣe kókó, ẹ like ó ṣe kókó, ẹ comment ó ṣe kókó. Ẹ dákun, kò sí nǹkan tá a mú wáyé, kò sí nǹkan tá a mú padà. Wallahi tallahi. Mo dẹ̀ ń fi gbogbo nǹkan tí màá jẹ́ láyé búra, gbogbo nǹkan tí mi ń fi sílẹ̀ o, tí mò ń fi sílẹ̀ o, bó ṣe rí, bí mo ṣe mọ̀, bí mo ṣe bá, bí mo ṣe kọ́, bẹ́ẹ̀ ni mo ṣe ń fi sílẹ̀. Mi yọ nǹkan kan pé bóyá mo fi nǹkan kan pamọ́ níbẹ̀. So ẹ wá dákun, nǹkan àkọ́kọ́ tí à ń fẹ́ òun náà ni pé kẹ́ bá wa subscribe. Ẹnìkan pè mí pé òun ti ń gbìyànjú láti subscribe tó yé òun ò rí ṣe. Ẹ jẹ́ ká kọ́kọ́ ní Gmail. Ẹ jẹ́ kí Gmail wa kó mọ̀ ṣiṣẹ́. Tá bá ti ní Gmail lórí fóònù wa, ó ti rọrùn. Ká kàn click subscribe kó máa wọlé lọ́wọ́ kan. Torí àwọn tí wọ́n ń pè pé àwọn táwọn bá ti fẹ́ subscribe ó ń béèrè fún kíní kankan, kò sí nǹkan tó ń béèrè fún ju Gmail yín lọ. Ẹ bá ti ní Gmail ẹ ti lè subscribe. Ẹ dákun, mo wá sọ gbogbo ẹni tí ó sẹ́mọ̀ tá à ń pè ní oògùn ó gba ìyọ̀ǹda púpọ̀. Ìyọ̀ǹda náà ni pé mo rí mo ṣe lóòótọ́ ó dáa púpọ̀, ṣùgbọ́n ohun tí oògùn dáa fún náà ni pé ká gba ìyọ̀ǹda. Oògùn míì wà tó jẹ́ pé nítorí pé ká lè mú nǹkan tó jọjú wá, ká lè mú nǹkan tó jọjú wá nítorí àwọn tí wọ́n ní ìpèníjà irú nǹkan yẹn. Ìrìn àjò tí a máa ń rìn bẹ́ẹ̀ ṣe ń wò yẹn lélẹ̀ tí ò bá sí lọ́wọ́ wa tá a dẹ̀ fẹ́ mú wá, a sì fẹ́ parọ́. Tá a bá gbúrò ẹnìkan níbì kan, à ń láti wá ẹni yẹn lọ tó jẹ́ pé yàtọ̀ sí pé a wá lọ pé owó mọ́tò tá a fi wá lọ, a tún ṣe nǹkan tó jẹ́ pé inú ẹni yẹn ó fi dùn tí ó fi lè yọ̀ǹda ní tinútinú. Ayé ti lajú, ayé ìgbà kan ni kìnìkan kò sóògùn tí ò sí ní ìsìn, kò sóògùn tí ò sí lórí social media ní ìsìn yìí. Ṣùgbọ́n gbogbo nǹkan tá a bá ṣe, ẹ jẹ́ ká fi ìbẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká fi ṣe. Ẹ jẹ́ ká fi ìbẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká fi ṣe. Iṣẹ́ tí mo fẹ́ fílẹ̀ yìí, ilẹ̀kẹ kẹrukẹru fún obìnrin ni. Kódà wọ́n ń pè ní ilẹ̀kẹ àdúdùn, so à ń pè ní ilẹ̀kẹ kẹrukẹru torí pé mo rẹ́ nìkan tó pè mí pé ti àwọn obìnrin ni mo fi sílẹ̀, kí ló dé táwọn ọkùnrin kọ́. Mo ti fi tàwọn ọkùnrin sílẹ̀, ó dẹ̀ tún ṣì ń bọ̀ lójú ọ̀nà tá a tún sì máa fi sílẹ̀ dáadáa. So ṣùgbọ́n tá a bá wò nínú àwọn group, WhatsApp group tó jẹ́ ti even Facebook gan tó jẹ́ ti ọkọ àti ìyàwó, tó jẹ́ tọkùnrin àti obìnrin, tá a bá wò dáadáa a rí pé àwọn single mothers ló pọ̀ jù. Àwọn single mothers ló pọ̀ jù. Ẹ dákun, ṣé wà wọn náà ni ò dáa tó fi pọ̀ bẹ́ẹ̀ ni? Kì í ṣe bẹ́ẹ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yàtọ̀ sí kádàrá tó ń bẹ́ lómii rìn pé kò lè gbélé ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n gbà lọ ni nítorí irú nǹkan báyìí ni wọ́n fi gbà lọ. Obìnrin kan pè mí ní àná níjọ́ Monday
àná ó pè mí ní nǹkan bí aago méje ó ń sọ̀rọ̀ mi ó dẹ̀ ń sunkún tí mò ń gbọ́ bó ṣe ń sunkún lórí fóònù pé ọmọ kan lòún bí òun dẹ̀ wà ní oyún kejì báyìí láti oyún yẹn wà níbi oṣù kan lọkùnrin ti tẹ̀lé obìnrin míì lọ ní ọkọ mo bí lérè ìwà wo gangan ni ìwọ gangan ń wù tó fa nǹkan tí ọkọ ẹ̀ fi lọ ìwà wo ló ń wù sẹ́mà ó ṣeé ṣe kí ó má lè to ibi tó ti jẹ̀bi mọ́ rẹ̀ but pẹ̀lú nǹkan tó sọ fún mi kò sẹ́ni tí ó gbọ́ tí ò ní rò lẹ́ẹ̀mejì pé ntọ́kùnrin yìí ṣe kò dáa kò sí ẹni tó máa gbọ́ tí ò ní rò pé nǹkan tọ́kùnrin yìí ṣe kò dáa lóòótọ́ Ọlọ́run ti kọ ìrìn àjò kálukú pé bí ó ṣe rí ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe kọ nǹkan tí ò dáa mọ́ kálukú ni ó ṣe bẹ́ẹ̀ ìpínyà míì ń wáyé látàrí ìwà tí obìnrin ń wù sí ọkọ ìmíì ń wáyé látàrí àìmáramú obìnrin àìmáratúnṣe obìnrin gbọ́dọ̀ níwà lédè tí mi máa ń sọ ní gbogbo ìgbà gbogbo ohun tí obìnrin yóò bá ṣe ó gbọ́dọ̀ fi wà kún ní ilé ọkọ ó gbọ́dọ̀ ní ìtẹríba kókó nìyẹn ó gbọ́dọ̀ ní ìtẹríba ó gbọ́dọ̀ ní àpọ́nlé ó gbọ́dọ̀ ní ìwà ó gbọ́dọ̀ gbìyànjú ẹnu ẹwà tí Ọlọ́run fún ọ ó gbọ́dọ̀ máa gbìyànjú láti gbé jáde ẹ má gbàgbé pé mọ́tò tá a pè ní tòkunbọ̀ tuntun ni níbòmíì sẹ́mu pé tòkunbọ̀ ni wọ́n ti lò ó kù níbì kan ó jẹ́ tuntun lọ́dọ̀ títí wá ń bí bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ obìnrin ẹni tí wọ́n mú tí o ti rò pé o ti ṣá lójú ẹ̀ tó bá débòmíì idán ni o obìnrin kan ó ti tó bí ọdún méjì ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọkọ ẹ̀ ó ti lọ ẹ̀rọ ata ni obìnrin yìí ń lọ ní ẹ̀gbẹ́ títì tí sì tún ń ta àtẹ mọ́ ọkọ ẹ̀ ti lọ ọmọ 3 lọ́kọ dà sí lọ́dọ̀ ó ń sáà ń gbìyànjú lọ́tún lósì tó bóbìnrin yẹn gan sí rí gan téèyàn bá rí èèyàn ò lè kọnu sí pé èèyàn ò fẹ́ pé téèyàn bá rí èèyàn ò lè kọnu sí pé èèyàn ò fẹ́ ní bó ṣe rí nígbà tán wá dọ̀ mi lóòótọ́ nǹkan tán bá wá pé báwo ni ọkọ ẹ̀ ó ṣe padà ní nǹkan tí wọ́n bá wá sọ́dọ̀ mi mo wá sọ fún un mo ní èmi ò ṣe o ṣùgbọ́n ìwọ gangan kó o lè gbéṣẹ́ ti tèmi yọ ṣe àwọn nǹkan báyìí bẹ̀rẹ̀ sí ní múra dáadáa pákéjì ara ẹ̀ dáadáa kó o kóra gírí mo sọ fún débi pé kó lọ wá àwọn jeans bíi méjì 3 kó rà kó dẹ̀ wá àwọn top tó bá dáa hijab tó bá dáa torí pé muslim ni kó wọ̀ kó múra dáadáa kó máa wá sí ṣọ́ọ̀bù sí rọra ń wáyé ó dẹ̀ tẹ̀lé àfàdúrà tí òun wá ọkọ ẹ̀ ń kọjá lọ lọ́jọ́ kan ó kọjá lọ ó tún tó bí ọ̀sẹ̀ kan ọkọ ẹ̀ tún kọjá ó tún kọjá lọ kò yá bó ṣe gbà tí ó tí n bá rántí ọ̀rọ̀ ìlú mọ́ rẹ́rìn sáré bó ṣe bọ́kọ ẹ̀ ṣe wá lọ́jọ́ kan ló wá kí fún un pé aṣẹ́wó lòun ṣe ó lọ sí ìwó bó ṣe rí wo kinní kan obìnrin tá a dẹ́ ń sọ yìí Ọlọ́run pọ́nlé lọ́wọ́ ẹ̀yìn Ọlọ́run pọ́nlé ní ọwọ́ ẹ̀yìn dáadáa ọwọ́ iwájú ẹ̀ náà wà òkè ṣùgbọ́n nítorí pé kò máa rá mú tẹ́lẹ̀ àti ìgbìyànjú tí àwọn ti tọ̀ ní wọ́n gbà lọ pẹ̀lú àdúrà àti ìgbìyànjú àti ń tá a sọ fún pé kó bẹ̀rẹ̀ sí ní ṣe ọkọ yẹn padà wá ojú ẹgbẹ́ títí bẹ́ẹ̀ ló ti ń pariwo lórí pé aṣẹ́wó kinní kan àwọn èèyàn jáde sí wọn mo ní mo rẹ̀ sọ fún tẹ́lẹ̀ mọ́ bà bínú o tó bá bínú so ó pariwo lé lórí ó ṣe gbogbo ẹ̀ wọ́n sá pè wọ́n parí ìjà ìgbà tí wọ́n parí ìjà ọjọ́ náà gangan lọkọ kó wálé padà that very day gangan ọjọ́ yẹn gangan ni ọkọ kó wálé wọ́n wá sọ fún pé o ti wá dájá o ti ń wọ ṣòkòtò o ti kó tó di pé ọkọ bá sùn ọkọ ní kó máa búra tó bá jẹ́ pé ọkùnrin mi ò bá sùn láti ìgbà tó ti fi sílẹ̀ ó dẹ̀ búra fún un kò sẹ́ni tó máa róbìnrin yẹn tí ò ní wò lẹ́ẹ̀mejì pé ṣùgbọ́n ti ẹ̀dá tó báyìí ṣùgbọ́n
tẹ́lẹ̀tẹ́lẹ̀, bóyá bí ọkọ ṣe ní kó máa ṣe tẹ́lẹ̀, ó lè jó náà ló fà á tí ò fi múra dáadáa. Ṣùgbọ́n obìnrin gbọ́dọ̀ máa múra dáadáa, ó gbọ́dọ̀ máa jọjú ní ojú ọkọ ẹ̀. Sẹ́wọ̀n n tó dáa kóbìnrin múra tán pé òun jáde, kọ́kọ́ tún fà mọ́ra pé síwọ ló múra tán báyìí, para wọlé ó tún kù lára nù. N tó dáa nìyẹn. N tó pọ̀lọpọ̀ obìnrin inú ilé ń sá fún, kì í sí pé mò ń kọ́ àwọn obìnrin sí ọkọ wọn, bí ò kì í ṣe pé ṣe rí ilé ayé tá a wà ń sìn yìí, tá a bá wò gẹ́gẹ́ bí mo sọ síwájú, single mother ló pọ̀ jù. Ṣé wàá rí single mother tó pọ̀ yẹn, wọ́n rẹ́dì. Ìwọ tó bá máa lò, wọ́n rẹ́dì láti gbà lọ́wọ́ ẹ̀. Wọ́n rẹ́dì láti gbà lọ́wọ́ ẹ̀ tí ò ní wálé. Ẹ dákun, gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú fídíò kan tí mo ṣe níjẹta pé ẹrù èèyàn méjì yóò wá di tẹnìkan ṣoṣo láì sí pé ẹnìkejì kú. Ọlọ́run Elédùmarè kó dákun kó má fi kú tó yáwọ́ pọ̀ ẹnìkankan wá. Ilẹ̀kẹ̀ kẹrukẹru tí mo fẹ́ fi sílẹ̀ yìí, mo bẹ̀ wá ní orúkọ Ọlọ́run Ọba, mo tún bẹ̀ wá ní orúkọ Ọlọ́run, mo tún bẹ̀ wá ní orúkọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. Ẹ dákun gbogbo àwa tá a bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká ronú lẹ́ẹ̀mejì o. Ẹ̀yin obìnrin, ẹ̀yin ìyá wa, ṣé ẹ mọ̀ pé ẹ̀yin náà bímọ ọkùnrin? Ṣé ẹ mọ̀ pé ẹ bímọ ọkùnrin? Ó nídìí tí mo fi ń tẹnu mọ́ pé ṣé ẹ mọ̀ pé ẹ bí ọmọkùnrin? Kò sí nǹkan téèyàn ṣe tí ò lẹ́san. Ṣùgbọ́n báwo ni ọkọ àti ìyàwó ṣe fẹ́ parapọ̀ láti tọ́jú àwọn ọmọ tó wà nílẹ̀? Ìdí tí mo ṣe ń fi sílẹ̀ nìyẹn. Èmi ò rí nǹkan tó burú nínú kí obìnrin kó wá nǹkan ìfẹ́ fọ́kọ pé kí wọ́n lè jọ mójútó ohun tó wà nílẹ̀, kán lè jọ mójútó àwọn ọmọ tó wà nílẹ̀. Ojú méjì, ojú mẹ́rin bí ojú méjì ń tọ̀, ojú mẹ́rẹ̀ẹ̀rin gan ń tọ̀ gan, Ọlọ́run ló ń ṣe. Ká tó wá sọ pé tó wá kó ojú kan, ojú méjì. Ìdí tí mo ṣe ń fi sílẹ̀ nìyẹn, kò ń ṣe torí nǹkan mi. Ìdí tí mo ṣe ń fi sílẹ̀ nìyẹn. Single mothers ló pọ̀. Ẹlòmíì dẹ̀ rèé, kò máa yí nìke, ó máa yí nìke, kò máa yí nì padà. Àwọn tán sì máa yí nìke tí wọ́n máa yí nì padà, wọ́n wà ń gbòòrò. Gbogbo àṣìṣe tí ọkọ ti ń faradà tẹ́lẹ̀, nígbà tó ti pàdé àwọn tó máa yí nìke, tó máa yí nì padà, kò ní ṣe é faradà fún mọ́. Yóò wá di pé kó máa ṣe mọ́. Mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, gbogbo ìgbìyànjú tá a bá ṣe, ẹ jẹ́ ká fi ìwà kún. Ẹ jẹ́ ká fi ìwà kún. Ẹ jẹ́ kí a fi ìwà kún. Ó ṣe kókó. Ẹ jẹ́ ká wá àgbọn tó bá lómi nínú dáadáa, tó tóbi dáadáa. Ẹ já gbé sínú rọ́bà kan, ká wá kíní sọ́, ká fi gé sí méjì ọ̀gbọ̀gba. Omi ẹ̀ ó máa dà sínú ike yẹn, torí omi yẹn kó má dànù ló jẹ́ kí n sọ pé kó dà sínú ike yẹn. So tó bá ti dà sí inú ike yẹn, ẹ jẹ́ ká wá ewé ọ̀mísínmísìn, ewé ọ̀mísínmísìn méjèèjì, ewé ọ̀yọ́, ewé ọ̀mísínmísìn méjèèjì, ewé ọ̀yọ́, ìfun ẹyẹlé, takọtabo ẹyẹlé, ìfun àwọn méjèèjì yẹn a máa gún pọ̀ mọ́ àwọn ewé àti orí ìjàpá mẹ́ta. Tá bá ti wá gún pọ̀, a wá mú ìlẹ̀kẹ̀ ẹyọ̀kan ní o, ẹyọ̀kan ló gbà o. A fi sínú àgbọn. Àwọn nǹkan tá a gún yìí, a dà lé. A kọ́kọ́ bu àwọn nǹkan tá a gún yẹn tẹ́lẹ̀. A fi ìlẹ̀kẹ̀ sí. A tún kó àwọn nǹkan tá a gún yẹn, a tún dà lé. A bá ti wá dà lé, omi àgbọn yẹn, a wá dà lé lórí. A wá rún osùn, a rún lé, ẹfun, a rún lé. Ìdérí ẹ̀ a wá fi dé padà. Tá bá ti wá fi dé padà, a wá wé ní, a lè kọ́kọ́ fi aṣọ funfun wé, a sì lè má fi wé, a lè fi òwú wé. Tó di pé a wá wé lówú dúdú àti funfun, tàbí ẹni okùn a lè fi dì. Tá bá ti fi dì, ẹ jẹ́ ká lọ rì mọ́ ibi tán ti ń dáná. Ká lọ rì mọ́ ojú àrò tán ti ń dáná yẹn, ká rì mọ́ bẹ̀. Mo bẹ̀ wá ní orúkọ Ọlọ́run, iná ni o tí ò mójú ẹni dà. Ilẹ̀kẹ̀ kẹrukẹru la pè fún obìnrin. O ti ń wò pé bóyá lè tó wà ní ìyàwó ẹ, bóyá kẹrukẹru ni. Rárá, kì í ṣe. Tó o bá lu kẹrukẹru, ó mọ̀ pé o lu kẹrukẹru. Tọkùnrin bá lu kẹrukẹru tó jẹ́ ojúlówó kẹrukẹru, ló mọ̀ pé ó lu kẹrukẹru.
torí pé tó bá ní kó ta lé yóò tà. Bí a ṣe ṣe tó bá dijọ́ keje a wù kíní ìjáde, kíní yẹn ó ti máa ṣe bákan bákan. So tá bá ti wá wù jáde, ẹ jẹ́ ká sọ sínú epo pupa, ká sọ sínú epo pupa. Tá bá ti sọ sínú epo pupa kó lò bí wákàtí kan nínú epo pupa yẹn, ká wá yọ, ká nù nù, ká rọra sá sí ibi atẹ́gùn. Ẹ jẹ́ ká dán wò. Ilẹkẹ kẹrukẹru tó dájú ni, tó dájú gidi ni. Fún ọkọ àti ìyàwó ni o. Fún ọkọ àti ìyàwó la ṣe fi sílẹ̀ o. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, iṣẹ́ tó dáa ni. Lẹ́ẹ̀kan sí Omogiesi YouTube channel, ẹ dákun, ẹ jẹ́ ká subscribe sí. Subscription yín yẹn wàláì ó ṣe kókó púpọ̀. Ó ṣe kókó púpọ̀. Ẹ dákun, ẹ bá wa share ẹ̀, ẹ bá wa comment, kẹ́ ẹ bá wa like ẹ̀. Omogiesi TV ní Facebook page. Ẹ bá wa like ẹ̀, ẹ bá wa share, ẹ bá wa follow. Mo gbà ní àdúrà pé ní agbára lọ́wọ́ Ọlọ́run, ilé mi pẹ̀lú yín, ilé wa ò ní dàrú o. Ilé wa kò ní dàrú láṣẹ Èdùmàrè. Ẹ ṣé púpọ̀.